أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ذكرنا ما علمتنا وعلمنا ما ينفعنا ربي زدنا علما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا إخوة في الدين السلام عليكم ورحمة الله وبركاته. kí o gbé àwọn olólùfẹ́ AL-GHURABAA oríkànnì AL-GHURABAA ní oríkànnì tá a ti máa ń sọ nípa ìtàgbésí ayé àwọn ànábì Ọlọ́hun Ọba àti àwọn sọ̀hábà. Oríkànnì náà láti fún wa láǹfààní gbogbo àwọn ìtàn tí ò bá ti lálàáfíà nínú Islam nípa ìtàn àwọn ànábì Ọlọ́hun Ọba tàbí ìtàn àwọn sọ̀hábà. Orí ìtàn náà láti máa ń ṣe aṣọ lójú orú ìtàn bẹ́ẹ̀. A mú àwọn ìtàn tó lálàáfíà wá, àwọn tá a bá ti rí pé yàtọ̀ sí tí ìgbò AL-GHURABAA bá sọ ẹjẹ́ á kó wọn dànù. Ìtàn tí ò bá ti lálàáfíà, torí pé ìtàn nínú àwọn tí ń bá wa de ẹ̀sìn wa tó ń dì í mọ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, torí pé tí ìtàn bá ti di ń tá a gbàgbé nínú ẹ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn onífẹ̀ẹ́ inú yóò padà máa mú àwọn nǹkan míì wá tí ò sí ní ara rẹ̀. Ìdí nìyí tí Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ fi gbé AL-GHURABAA kalẹ̀ láti máa ṣe àlàyé nípa àwọn ìtàn èyí tó lálàáfíà ká sì máa bi àwọn ìtàn tí ò lálàáfíà wò. Èmi àti náà láǹfààní láti máa fi ìbéèrè ránṣẹ́. Àwọn ìbéèrè ká ti wà nílẹ̀ tó jẹ́ wípé lágbára Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ. Ìbéèrè lè tí mo ṣe gbẹ̀yìn lórí wípé àwọn sọ̀hábà wo gan ló jẹ́ sí wípé Rasulullah sallallahu alaihi wasallam ń ṣe àdí-àlùjánnà náà fún yàtọ̀ sáwọn mẹ́wàá tó wà nínú hadith. Apá kejì mo ti fi ta o, apá kẹta náà lágbára Ọlọ́run ní fi síta ní àìpẹ́ yìí. Ẹ jẹ́ àjọ máa tẹ̀lé wa. Bákan náà mo kí gbogbo àwa tó jẹ́ pé àjíjọ́ tí AL-GHURABAA ti ń gbé ètò yìí kalẹ̀ lórí rédíò ni àti lórí ayélujára bẹ́ẹ̀ lẹ ti ń bá wa pín fáwọn èèyàn lẹ́ẹ̀ náà lẹ́yìn ra dátà tẹ̀ fi ń wò. Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga jù yóò bá wa sìn lẹ́sàn-án olóore. Ẹ sì bá eléyìí tí yóò jẹ́ okùnfà àgbéga fún yín níwájú Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga jù ọ̀là lẹ́kẹ́ ọ̀mà abẹ́lẹ́ tó la rẹ̀ ga jù lọ́kọ́ bá wa síbẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí la ní fún wa lọ́jọ́ tòní? Òun náà ni àkọlé tẹ́ ti rí ní ojú ìwòran wa yìí. Kí ni àkọlé náà? Òun náà ni ìgbẹ́kẹ̀lé Hudhayr nínú Allah tí ọlá rẹ̀ ga jù lọ. Ìgbẹ́kẹ̀lé Hudhayr jẹ́ kan nínú àwọn sọ̀hábà tí wọ́n sin gbàsìn Rasulullah sallallahu alaihi wasallam. Hudhayr wá jẹ́ ẹni tó jẹ́ wípé ó ní ìgbáralé Ọlọ́run Ọba, kò gbáralé nǹkan kan nínú nǹkan ìṣẹ̀mí ayé, ó gbáralé Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ẹ wá wo okùnfà ìgbáralé rẹ̀ kí lẹ̀san tí ń bẹ fún lọ́la lè kí á mà. Ẹ gbọ́ nínú ọ̀tàn tí a fẹ́ sọ fún wa lágbára Ọlọ́run Ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ta ni wọ́n pè ní Hudhayr? Ó jẹ́ kan nínú àwọn sọ̀hábà bí mo ti sọ fún wa lẹ́ẹ̀kan. Rasulullah sallallahu alaihi wasallam ó fẹ́ rán àwọn ìṣí kan lọ sójú ogun níjọ́ kan. Rasulullah wá ń ka àwọn sọ̀hábà tí ó lọ jagun náà. Nínú àwọn tí Rasulullah kà nínú àwọn tí ó lọ jagun nílùú náà, òun náà ni Hudhayr wà. Òjíṣẹ́ náà wá ń pèsè ń kó oúnjẹ tí ó fún àwọn arìnrìn àjò lọ sí Ìbàdàn bí nǹkan wípé lásìkò náà kò sóúnjẹ nínú ìlú lásìkò náà. Báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam tí mo jẹ́ tí ń ṣe kíyìn lọ dáadáa o. Ọjọ́ ìgbà ayé dìtì ẹ̀ lókun. Tí ìgbà ayé dìtì ẹ̀ lókun jẹ́ ìfẹ́ fún.